Ogun fún gbogbo ìṣòro tó ń dojúkọ obìnrin lórí nǹkan oṣù wọn àti fún àìrọ́mọbí generally. Bismillah Prof. Ẹ bá mi gẹ́ẹ̀tì ewé àsùnwọ̀n àbí àsùnrùn òyìnbó. Ẹ bá mi gẹ́ẹ̀tì ewé kan tí wọ́n ń pè ní ewé ìrù eku. Ẹ bá mi gẹ́ẹ̀tì ewé àkókò. Wá omi òkun fi gbó ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí, la ilaha illallah. Tó bá ti fi gbó kó o sẹ́, tó bá kù ọjọ́ méjì tó máa rí nǹkan oṣù ẹ, máa mú kíní kó máa ṣe kó máa mú títí tí wàá fi parí period. Tó bá ti parí period dúró kó má mú mọ́. Gbogbo nǹkan wọ́n fi pamọ́ sí ẹ lára spiritually ni o, lọ́wọ́ ayé ni o, lẹ́sẹ̀ ayé ni o, wá natural ni o, apio farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fisa account àwọn aláìní charity account 20 44 23 76 80 20 44 23 76 80 First Bank Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Bí ìsìn láì tààlà gbogbo wọn tó ń wojú Ọlọ́run bá fọ́mọ tí kèsì ẹ bá gbẹnu tán wá jáde tán pé wá a wà ní Abraham Adesanya Lẹ́kì Àjà Etí Ọ̀sà Lagos. WhatsApp wa lórí +234 810 913 1425 kó wá lọ fún full package wa. Wọ́n jókòó sínú womb ẹ, wọ́n jókòó sínú ovary ẹ. Ó ní infection, PID, pelvic inflammatory disease, ó ní hyperclatine, ó ní blockage tube, ó ní fibroid, ó ní yeast, ó ní sperm leakage, hormonal imbalance, infertility, ovulation problem, gbogbo àwọn kan bẹ́ẹ̀ ló ní. Bísí láì tààlà gbogbo nǹkan tí ò jẹ́ kóbìnrin conceive yẹn wá lọ fún full package. Kódà ò rí period ẹ̀ mo ti wọ menopause látẹ́kínà tó mìíràn mọ́tì láì má sọ̀rọ̀ ìtìnú. Àìmọye àwọn èèyàn tọ́lọ́run ti gba ọwọ́ wa sọ̀dọ̀ lóyún sọ̀dọ̀ lọ́mọ láyé. Ọlọ́run ni o, because we care, Allah care, we know nothing. Yes, so àdúrà wa gbà bí Isinillahi ta'ala. Ẹ fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jẹ àǹfààní ẹ̀. Ẹ WhatsApp wa àti ẹni tó wà lórí àìsàn lọ́jọ́ pípẹ́, ó ń forí kókó aláǹtakùn, ó ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, ó ní cancer, ó ní diabetics, ó ní asthma, ó ní stroke àtàwọn àìsàn ńláńlá bẹ́ẹ̀. Ayé ń dà láàmú, ẹ̀mí òkùnkùn ń dà láàmú. Ó wá ń lo òyìnbó bí aláìsí, ó ń ṣiṣẹ́ bí aláìṣe. Ètò àwẹ̀ wà tá a fi yanjú problem fún yín. Ètò sàárà wà, ètò àdúrà wà, àwọn àlàlí powder wà lóríṣiríṣi. Yàtọ̀ sáwọn product wa, ẹ wo orú product yìí sí, you need to have it. All in one natural herbs. Ikú nìkan ni kò lè wò. Bismillah ta'ala, tested and confirmed. They are all powders made in India, packed in South Africa. Bismillah ta'ala. Prevention ni, treatment ni, cure ni. Ó ní NAFDAC number ìjọba Ọlọ́run ọba dání ẹ ti rí halal. Ó wà very effective. Ẹ get the miracle leaves. Ewé ọ̀tọ̀tọ̀ 100 àti má Zemzem la fi preserve senna leaf. Ó lágbára púpọ̀ jù. Ikùn èèyàn wú, ẹsẹ̀ èèyàn wú, kò rí gbẹ́yà. Ó ní constipation. Wọ́n àfúnjẹ gbogbo àwọn nǹkan kan wọ́n ta lọ́fà. Ó ń forí kókó aláǹtakùn jẹun lójú oorun, máa boil ẹ̀, máa fíwẹ̀, máa sprinkle ẹ̀ sínú ilé, máa mú. Yóò detox gbogbo virus tó bá wà nínú system. Ó wà effective gidi. Ẹ get ìwọ obìnrin tó bá mọ̀ kó ṣaprapra tí ò sí wàhálà púpọ̀ jù tó bá ti parí period ẹ̀ tán. For example, irú nǹkan tí mo kọ yín sí sọ pé during period, before period and during period ló lè lò. Tó bá ti parí period, kàn get caterpillar, rọra máa lò wẹ́rẹ́wẹ́rẹ́ ìwà àtọkọ ẹ̀ àbí kí wọ́n nìkan máa dá lò. Ó wà effective gidi, wàá finú ṣoyún, wàá fẹ́yìn gbọ́mọpọ̀n. Get bulldozer melt fibroid, àbẹ́ni tó ní blockage tube àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ àwọn àìsàn àbí yeast. Get bulldozer. Get memory booster ìsọ̀yè Iliam fún ọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan kódà kó lọ́wọ́ ayé nú. Ẹ get transformer 1100 power tá a mọ̀ sí erectile dysfunction èyíkéyìí nínú ìṣòro lórí nǹkan lọ́mọkùnrin. Ẹ get ẹ̀ 50,000 àwọn product wa ó wà effective gidi. Ẹ pè wá, a wà ní Abraham Adesanya Lẹ́kì Àjà Etí Ọ̀sà Lagos. Kò síbi tẹ́ ẹ wà tá a ti lè deliver fún yín. We are using the best logistics in the whole world. That is DHL láti deliver across the globe. A dẹ̀ ń lo GIG logistics náà láti deliver across the globe àti local. So ẹ wà ní Kaduna, ẹ wà ní Abuja, ẹ wà everywhere. Ẹ wo page wa ẹ̀rì báyé ń send nǹkan káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin customers gbogbo ẹ̀yin fans wa ẹ ní pasán, ẹ ní pòfo, ẹ ní pàdánù. Ọlọ́run máa bẹ pẹ̀lú yín Bismillah ta'ala. Ogun tó bá ti ṣẹ́nu ìgbésí ayé yín kò ní gbérí mọ́. Ọlá tí tóbi Ọlọ́run ọba. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Gbogbo ẹ̀yin obìnrin ẹ lọ try nǹkan tí mo sọ fún yín. Tested and confirmed. Ṣó mọ̀ pé omi òkun máyẹ̀kẹ́ tún lọ sí side yẹn àtàwọn ewé mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí. Ewé àsùnwọ̀n òyìnbó àbí àsùnwọ̀n òyìnbó òun náà ló jẹ́ méjèèjì. Àbí kẹ́ gẹ́ẹ̀tì ewé ìrù eku ó di méjì, ẹ gẹ́ẹ̀tì ewé àkókò ó di mẹ́ta. Ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá pàdé ó ní nǹkan tó ń ṣe ní iri spiritual world. Ó ní nǹkan tó ń unlock. So ó ń unlock àwọn kọ̀ọ̀kan fáwọn obìnrin tó pé period wọn ó ní gbogbo àwọn nǹkan tó máa ń da period láàmú lòun wá ṣiṣẹ́ fún. Bismillah ta'ala. Ewé àsùnwọ̀n òyìnbó àti ewé ìrù eku àti ewé àkókò ẹ gbó pẹ̀lú omi òkun
bẹ̀rẹ̀ sí í mu tí píríọ̀dù ẹ tó bá ti kù bí ọjọ́ méjì tó máa rí píríọ̀dù ẹ bí sínú láì tààlà tó bá ti parí píríọ̀dù ò ní mu mọ́ wàá rí pé a ti clean gbogbo nǹkan tó yẹ kó clean lọ́wọ́ kan tó ẹ bá magnet pẹ̀lú ọkọ ìwà finú ṣe wá fẹ́ ìgbọ́mọpọ̀ iná lè zátàlí láì jẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba lónìí má sálàmù wa ilà lè.